ó yẹ ẹgbẹ́ náà wá o ẹgbà tupa wá yẹn lọ́mọ rówó mọ̀ lé mo tutù dé. èmi fẹ́ sáré èdè òkè òkun lọ́dọ̀ Mrs Caroline Akínyẹmí tí sọdún lónìí. ọlọ́dún ní mọ̀ọ́dún ẹni ọdún bọ́dún bá dé àmọ́dá àkọ́bẹ̀ ẹ̀ láti mọ́tàbó oyàmọ̀tẹ̀ nínú afárá. èka mọ̀tẹ̀ ní ìṣòbejò láṣẹ èmọ̀tẹ̀ nínú àpà. Mrs Caroline ẹ̀kọ́ ọdún lónìí yìí lágbọ́rọ̀ lọ́hùn ọba kórìjẹ́ ṣe tẹ̀mí sí tó owó tọmọ tàtètè ní kú tí wàá ń parí wa lọ́tọ̀ọ̀tọ̀. owó màmá tèmi lolúwa, owó màmá Olúwatẹ́niọlá, owó màmá Olúwatẹ́milọ́rùn. àṣefáàrí àti pẹ̀kẹ́lẹ́ lọ láṣẹ ọlọ́run ọba. ẹ̀mí rẹ̀ tó sọdún ọdún yìí orí àtúnjẹ ò ṣe tẹ̀mí sí i lágbọ́rọ̀ lọ́hùn ọba kò sígbà tí ìwà lò ó láyé. o ò ní báwọn mọ̀ banújẹ́ o lórí ọmọ àti lóhun gbogbo tó o ní pátápátá. èmi wá fẹ́ sáré ya àlè bàbá rẹ̀ dáadáa. mo fẹ́ rè lé bàbá rẹ̀ Adó Èkìtì ní ṣe lé bàbá rẹ̀ ilé ọmọ adó ọ̀rá amúkàrà sábẹ́ òwú jẹ àkàrà ṣe mẹ́ta nínú agbada tèmi ni ó kọ́kọ́ mú nílé bàbá ẹ̀yìn. Èkìtì ò ní fẹ́ràn kàbí iyán bí iyán bá ju kólóbó sínú abọ́ o ẹ ti jà fún bàbá yìí ó kàn sí ìjẹ́ nílé bàbá ẹ̀yìn dáadáa. ọmọ wa ní ọmọ ẹkùn ọmọ wa tí ó mọ̀ fi torítorí ọmọ ẹkùn wa fi tìrìtìrì àtẹni tí ó pẹkùn àtẹni tí ó jẹkùn àtẹni tí ó jẹkùn òrè ìrántí ìmọ̀gbẹ́ náà jẹkùn tèmi gangan sẹ́mọ̀ wípé tí bá kélé bàbá ẹ̀yìn dáadáa Èkìtì tẹ́ kúkúrú yẹn wọn ní fẹ́ràn kàbí iyán láṣẹ Elédùmarè ọba ìrèrè báyìí lójó owó mọ̀ ń rí òjòjò ní sowó kó mọ́ lè é nájà ọdún là ń ráta ó dá mi lójú ọdún là ń róbì bọ́dún bá ti dé pèrègùn àmọ́wọ̀ tuntun bọ̀ wálé ayé ẹ̀yin ò ní tẹ ẹni tí ẹni tẹ̀sùn àgbàmọ́lẹ̀ ìkùnà oníkòyí Olódùmarè níjẹ́ ẹ̀rámáyé ọmọ ẹ̀yìn Adéròǹkẹ́ olóògbémi délẹ̀ yìí ó ní wọ́n bá ń kí ìyá mi Caroline ó ní ìyá tẹ kúkúrú yẹn ládùn ó bá ní mámòsì ó lákínyẹmí tó kúkúrú yẹn ládùn ó bá ní mámọ̀yà ó ní lágbọ́rọ̀ lọ́hùn ọba òní mòsì òní mọ̀yà òní bọ̀bánújẹ́ bó ti wù kó pẹ́ láyé tó ìwòye àmọ́dún igba eléré léni àwoléré léni eléńlé lobìnrin ra ń bọ̀ lọ́jà eléńlé báyìí tó kúkúrú yẹn lobìnrin ríró sọ láti Elédùmarè ìyọba igba ló mọ̀ pé sí láyé. Happy birthday to you o màmá tiwa kórìmọ́jú òkọ́jú kú.